iná báyìí ló ní kájọ máa bára wa ná. Oòrùn tó yọ yìí kò ní gbòdì lára wa, òjò tó ń rọ̀ kò ní gbòdì lára wa, nítorí pé bí alẹ́ bá tilẹ̀ àáfọmọ ayò fáyò ni. Ayé ò ní fi wá ṣe ohun aburú, wọn ò sì ní tọ́ka aburú sí wa. Mo kí yín o, ẹ kú lé o. Bó ní nǹkan adẹ̀kú dédé àsìkò yìí. Ṣéun Agboola lórúkọ tèmi, Chief Pùkẹ́ wọ́n nànú lè gíwá Aláròyé, ààrẹ àfèdèjagun ọ̀rọ̀, bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jùgbà Master Jùgbàjọ́ níkànnì Jùgbà Master Channels náà la wà lénìí. Mo kí n ta fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ni wọ́n ti ń jáde. Wọ́n jáde lórí ọ̀rọ̀ ìjọba tá a wà nù rẹ̀ yìí, ìjọba pàápàá jùlọ ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ ààrẹ káfàtà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Bí wọ́n ṣe jẹ́ ààrẹ káfàtà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí náà ni wọ́n jáde fún àwọn gómìnà kọ̀ọ̀kan. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jáde pé àwọn gbogbo iṣẹ́ táwọn ṣe fún àwọn olóṣèlú pàápàá jùlọ ààrẹ àtàwọn gómìnà kan, àwọn ọ̀rẹ́ tó àwọn gbà. Bàbá Kànrán jáde, wọ́n sọ̀rọ̀, ó wà lórí social media, kò sẹ́ni tí ò tí ì gbọ́. Mi fẹ́ mọ̀ fi yẹn gbà wá lákòókò torí àwọn èèyàn ti wò ó tipẹ́, tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ní ọ̀tọ̀. Bàbá Lálùdé ṣẹ̀ṣẹ̀ jáde, bàbá Alápẹ̀ní ti jáde àtàwọn òṣèré míì. Number one, àwọn èèyàn ń bú wọn pé Ọlọ́run ló mú wọn, ìtí wọ́n jẹ ló yó wọn. Ẹ jẹ́ ká kọ́ ṣe àlàyé kinní kan. Àwọn tó ń bú wọn, mi ò bá wọn wí, mi ò sì wá bí láti wá bú wọn torí n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ṣùgbọ́n káwa méjèèjì tá a bá ti wá ń wọ̀ tún ẹ tó kọjú sí àti n tó kọ̀yìn sí, káwa méjèèjì jọ máa wọ̀ tó kájọ máa wò sí. Wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ nítorí nǹkan tí wọ́n ń sọ tí wọ́n fi ń bú wọn. Wọ́n ti sọ nígbà tí ìbò ń bọ̀ wípé kò lè ṣèso re. Ṣùgbọ́n Ọlọ́run kẹ́ àwọn, ó fún wọn lẹ́nu ọ̀rọ̀ lónìí nítorí pé nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀. Àwa táwa ń bú wọn náà, bá a ṣe ń bú wọn ni kẹ́ ẹ jẹ́ ká tún máa rò wípé bá a bá bú wọn díẹ̀ ká tún yìn wọ́n torí ọ̀nà àtijẹ tí wọ́n ní. Kò sẹ́ni tí wọ́n máa gbégun ẹṣin tí ò ní sọ ìpàkọ́lùké. Ẹ dákun, bá a bá ti ń rò ó sọ̀tún ni ẹja máa jọ rò ó sósì tá a bá ti ń fẹ́ mọ bára wa wí. Torí a máa bára wa wí lórí social media. Ẹnìkan yìí gbọ́n tán, bó bá proof pé o gbọ́n tán tán bá bẹ́ẹ̀ wí tún sọ̀rọ̀, wọ́n á tún jẹ́ kó o mọ̀ wípé bó o ṣe ń sọ̀rọ̀ yẹn ló máa ṣe àṣìṣe sí lórí nǹkan tí wọ́n bẹ́ẹ̀ wí sí. Ọgbọ́n ọlọ́gbọ́n la fi ṣọgbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ń wèrè. Ẹgbọ́n àwọn òṣèré yìí náà mọ nǹkan tí wọ́n ń ṣe. Kì í ṣe gbogbo wọn ni ó wà ní ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n wá campaign fún òṣèlú APC nígbà tó jẹ́ wípé wọ́n fẹ́ bọ́yàwó, wọ́n fẹ́ bọ́mọ, wọ́n fẹ́ sanwó iléèwé. Bá bú wọn lénìí, àwa kọ́ là ń sanwó iléèwé ọmọ wọn. Ọ̀nà tí wọ́n mọ̀ tí wọ́n fẹ́ fi tọrọ jẹ náà ni wọ́n tọ̀. Bí ààrẹ Tinubu ò bá wọlé tó dẹ̀ ti sanwó ńkọ́, àwọn ti ṣiṣẹ́ tí wọ́n ti lọ. Ṣùgbọ́n torí wípé wọ́n ní àlẹ́jẹ́ lè páwọn ò rí nǹkan kan gbà, torí ó ṣeé ṣe kó jẹ́ páwọn tó wà ń díẹ̀ tí wọ́n rán sí wọn, àwọn ni wọn ò jẹ́ káwọn nǹkan yìí ó yọjú. Ó sì ṣeé ṣe kọjá àwọn ni a ti gbà á sọ́wọ́ tí wọn ò fi jíṣẹ́. Ká má wulẹ̀ fi gbogbo ẹ̀ náà kan àwọn tí wọ́n fẹ̀sùn kàn. Ṣùgbọ́n ẹ jẹ́ á ní lọ́kàn pé bí wọ́n ṣe jẹ́ gbajúmọ̀ yẹn, gbogbo wọn kọ́ ló lówó lọ́wọ́. Ṣe bẹ́mi àti yín ni. Ó dẹ̀ kelò tí wọ́n ti ń pariwo piracy ò jẹ́ kí wọ́n ó sinmi. Ṣé kọ́lọ́hún fọ̀rùn kẹ́ bàbá wa bàbá Sàlá, ẹ mọ nǹkan tó fojú wọn rí nídìí iṣẹ́ yẹn. Ẹni tó bá lówó
tó wà òkè àtọkùnrin àtobìnrin nídìí iṣẹ́ yẹn àánú lórí gbà láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ látọ̀dọ̀ àwọn èèyàn. Torí ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni pé yàtọ̀ fún pé wọ́n ń fún wọn ní nǹkan pé à ń gbádùn iṣẹ́ yín o, àánú lórí gbà tó bá ṣe sinimá tèrò jáde tó rówó ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé passion iṣẹ́ yìí, ìfẹ́ tí wọ́n ní sí iṣẹ́ eré orí ìtàgé tàbí ká dá àwọn èèyàn lára yá kínú àwọn èèyàn ó lè dùn, ó ti gba nǹkan pàtàkì jùnú lọ́wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó yẹ kó lọ léèwé kò lè lọ, ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó yẹ kó tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ kò lè ṣe, àsìkò tó yẹ kẹ́lòmí establish business ẹ̀ location ló ń lọ, gbogbo ẹ̀ ti wá dàrú. Campaign wá yọjú, wọ́n wá pè wọ́n, ẹ má jà á bú àwọn tó dáhùn, ẹjá bú wọn mọ níwọ̀nba, torí pé ńgbà tí nǹkan ò rọgbọ mọ́ àwọn tó polongo fún wọn náà láàbù, àmọ́ ẹjá bú wọn mọ níwọ̀n. Torí tá a bá wò ó, mélòó la lè sanwó iléèwé ọmọ wọn nínú wọn, mélòó la lè bu ọbẹ̀ sínú abọ́ ọbẹ̀ rẹ̀ láàárọ̀ pẹ̀lú àwọn ẹbí ẹ̀, mélòó ló lè pè wá lẹ́ni tí ó pè wá lọ́la tí ò ní pè wá lọ́tọ̀la tá à ní sọ pé wàhálà àwọn ará bíi tiẹ̀ ti pọ̀ jù, mélòó ni. Yàtọ̀ fún tàwọn òṣèré tàbáwọn olórin tí wọ́n polongo fún ààrẹ, ìjọba ò sàn wọ́n nìyẹn. Tèmi àti ẹ bá wà nínú wọn tá a rò pé ìjọba yẹn máa sàn wá, tá a rò tó jẹ́ pé ní tá a rí funfun ni tó bá padà di dúdú táwa náà ti campaign fún wọn ńkọ́. Ọlọ́run fẹ̀yìn rí pé àìmọye àwọn ọ̀rẹ́ wa náà tọ́lọ́run fún rí pé kò lè sí kankan bẹ́ẹ̀, ibì kan yàtọ̀ sí ibì kan, wọ́n lẹ́nu ọ̀rọ̀ lónìí, àwa náà ó dákẹ́ ni. Ṣùgbọ́n wọ́n ti wá ń jáde, ó yẹ kẹ́ ẹ rò pé kí òṣèré kan tó jáde kó tó sọrú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí, tí ó ń sọ nǹkan tójú wọn rí nípa campaign tí wọ́n ṣe, àwọn nǹkan kan ti ń gún wọn lábẹ́ aṣọ, tí ó rò pé tí wọ́n bá tiẹ̀ padà rí yẹn náà gbà, wọn yóò rí nǹkan tó máa ká lórí ọmọ, lórí aya, lórí ara wọn. Tíjọba yẹn bá sàn wọ́n, yàtọ̀ pé wọ́n fún wọn lówó gan, tí ìlú bá rọrùn tí gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ, wọ́n lè má rántí béèrè wò, everybody wà òkè láàyè. Ẹ má jẹ́ àbú wọn pọ̀, iṣẹ́ owó wọn ni wọ́n ń ṣe, iṣẹ́ ajé wọn ni wọ́n ń ṣe, kò rọrùn ká pè wọ́n ká sọ pé àwọn ò ní dáhùn. Tẹ́ bá wá jáde ní ìsìn, ẹ já kànú wọn. Kódà béèyàn bá ní kò sí tó burú nínú kó ṣàánú, wọ́n ti gbìyànjú tiwọn, wọ́n ti ṣiṣẹ́ ajé. Kó má dàbí ẹni tí wọ́n sọ pé kó wá ṣiṣẹ́ toríṣẹ́ tí ò ṣe tó káwọ́ léwọ́, bébí bá pa àwa náà lápadà bù. Ṣùgbọ́n fẹ́ni tá a bá ṣiṣẹ́ fún tó bá kọ̀ láti fún wa lówó ọ̀yà wa, ó kù ó kọ̀ lọ́hùn. Káwá sọ pé ẹni tó mú wa débi iṣẹ́ náà ló gbà á, tí ò fún wa tí ò fi jíṣẹ́ mọ́, ó kù ó kọ̀ lọ́hùn. Èmi àti ẹ náà dìbò, tá a la dìbò fún ká tó bá àwọn tó campaign. Ìjáwa náà mọ̀ pé bí yóò ṣe rí rèé, dẹ̀ẹ́n ká tún béèrè lọ́wọ́ ara wa pé báwo ló ṣe rí, ṣé bó ṣe rí lọ́dọ̀ mi lórí lọ́dọ̀ ẹlòmíì, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ ẹlòmíì. Ibi tẹ́ àwa kan ti ń ṣépè làwọn kan ti ń gbàdúrà, ká kó fàdúrà kárí tiwa ṣe, kọ́lọ́hún dẹ̀ jẹ́ kí ọ̀nà là fún wa. Àmọ́ ká mọ̀ sí mi àti sọ̀rọ̀, torí ibi tí ò ti rọrùn ó pọ̀ ju ibi tó ti rọrùn lọ. Kódà ká sọ pé generally ibi tí ò ti rọrùn ló pọ̀ jù. Àwọn tó campaign ti ń fèpè ránṣẹ́ sáwọn tí wọ́n campaign fún, kéèyàn tó bọ́ tààrú ẹ̀, ìjọba lápè, ẹni tí ò bá láyà kò lè wọ̀, ẹni tí ò bá láyà kò lè wẹ́mì. Ṣé ká bira wa léèrè ni láàrin mi àti ẹ fi sí comment section tá lè dìbò fún, tàbí ẹ dìbò rárá? Tó bá jẹ́ pé a dìbò, ẹ mọ̀jà sọ pé Ọlọ́run mú wọn tí wọ́n jẹ lójú wọn, Ọlọ́run tó wá ṣe wọn tẹ̀ tó wá rí jẹ. Kò wá sẹ́ni tó lè wà nú ẹgbẹ́ òṣèré tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu
tí ò ní fẹ́ campaign fún wọn nítorí pé gàgàgà àwọn òṣèré ìpínlẹ̀ Èkó wọ́n ṣe dáadáa gbà tán wà gómìnà ìpínlẹ̀ Èkó fáwọn òṣèré yìí àtìgbà tán kúrò tọ́rọ̀ bó bá wá dé tán bá ní ẹ wá ẹ dákun o ẹ wá dúró tì wá o wọn ò ní sọ pé rárá ìtawà náà mọ̀ ni kọ́mọ̀ bá dé àfibiṣó lóore ṣùgbọ́n promise tá à ń pè ládéhùn ẹni tó bá ṣe tí ò múṣẹ ó wà láàrin òun àtọlọ́hun báwọn tá a dìbò fún náà ṣe ìlérí àwọn nǹkan kankan pé kó tó dìgbà báyìí wọ́n kọ arọ́gba ẹ̀tọ́ wa tó jẹ́ ìbò lọ́wọ́ wa tí wọn ò ṣe ó wà lọ́wọ́ àwọn àtọlọ́hun ẹni tó sọ pé òun ò ní kówó òlú jẹ òun ti wà òkè láyé ara òun ṣùgbọ́n tó jẹ́ wípé ojoojúmọ́ ló ń kówó òlú dà sápò ó wà láàrin òun àtọlọ́hun ẹ má gbàgbé pé ìkànnì wa mo máa ń sọ kinní kan a ní ṣépè fún èèyàn bó bá ṣe bí bó bá ṣe dáadáa á ṣàdúrà fún ọ ṣùgbọ́n ìwà èèyàn torí tó bá ṣe dáadáa tá a rí ó lè jẹ́ ibi ló jẹ́ fẹ́lòmíì ìwà èèyàn ló máa ṣàdúrà fún ìwà èèyàn ló máa ṣépè fún àwọn tó wà lórí ìjọba lónìí tá a dìbò yàn tá a campaign fún àwọn kan tó ti ń jáde gbogbo èèyàn tó ń jáde kọ́ ni òṣèré orí ìtàgé tàbí Nollywood mo rárá ìlú tó jáde tó ń dọ̀bálẹ̀ allegedly wọ́n ní ni o wọ́n lé ọmọ ẹgbẹ́ onímọ́tò ni mi ì mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ mọ̀ pé inú ẹgbẹ́ onímọ́tò tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ti kó Nollywood ìyẹn náà tó ti jáde ẹ ti mọ̀ bílù ṣe rí àwọn tó dìbò tí ó campaign tẹ́ ẹ̀ mọ̀ tí wọn ò lè jáde wọ́n pọ̀ ju àwọn tó ń jáde yìí lọ Ọlọ́run má fìyà jẹ wá Ọlọ́run má fìbí pa wá Ọlọ́run má mú dààmú bá wa ìdààmú bá orílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ́n kó bá wa bu òróró ìtura sí i tèmi àti ẹ bá máa tanra wa jẹ lókù àwọn tó ń ṣèjọba mọ̀ ẹ̀yin tẹ́ wá wà lórí ipò kò sẹ́ni tó gbàgbọ́ pé lè máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àìsáàbò ní oúnjẹ ní igbá ní àwo ní nǹkan wíwọ́n ní ṣé bẹ́ẹ̀ bá rò pé ó máa ṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí jẹ́ ìwọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ tẹ̀ ń wá kọ́nà oko ayọ̀ àwọn ọ̀mọ̀nà àbáyọ tẹ̀ ń wá o àárí o àwọn tó dìbò mi ò fẹ́ máa lo fídíò irú ọmọkùnrin tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ ìjọba pé ẹ dákun ẹ jọ̀ọ́ dádì mi kinní kan ẹ ṣàánú wa àdìbò ok ẹ jẹ́ ń ṣe kinní kan bó bá jò nìkan ni màá lò àti ti bàbá wa Lálùdé ẹ jẹ́ ká jọ wò ó ná láàrin ìṣẹ́jú kan mo ń padà bọ̀ ẹ jẹ́ àjọ wò ó. kẹ́tì ẹ̀ wà lára àwọn òṣèré tí wọ́n kó jáde yìí ẹ̀yin ẹ̀ ṣáà ṣí òòrùn Iyemẹja ṣé ẹ wà lára wọn torí. mo fi gòbójú nítorí àwọn wèrè tí wọ́n bá tara wọn jẹ́ tí wọ́n rò pé tàwa làwọn bàjẹ́. oṣù kan àtọ̀sẹ̀ mẹ́ta la lò níbi campaign àwọn abínúkú ẹni 10,000 ló ń fún wa lówó oúnjẹ lójoojúmọ́ ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ for campaign opportunity o but wọ́n decide pé 10,000 yìí àwọn youth tó máa wà ń bẹ wá decide pé ó dáa ká máa dá 10,000 yẹn léèké everybody máa kó owó yẹn nígbà tí wọ́n rí pàtí ńláwó yẹn wọ́n kò bírèkì owó yẹn owó yẹn bá dín lọ́jọ́ méjì mẹ́ta ìbéèrè àwọn olórí burúkú ibẹ̀ ìpàdé òsì tí ò jẹ́ amẹ́ni alága àṣetọ́ sí ibẹ̀ ló ti wáyé àwa ṣe gbogbo iṣẹ́ yẹn náà tán kọ́bọ̀ àrígbà tá a bá ṣépè fún wọn wọn ò ní bọ́nú ẹ̀ tán máa fi kú a campaign fún Sanwó-Olú ẹ campaign fún Sanwó-Olú a campaign fún Tinubu dìsín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìkọ́bọ̀ àrígbà ṣó wá dáa nígbésí ayé ẹyọ kan tá a wá lò yìí àwọn MC dẹ̀ ló pè wá. bẹ́ẹ̀ni agbọ́npa yín gbà nílọ. ta lọ sí káàmù. ṣé MC ò wá sẹ́tù yín ni. àwa tó promise gangan èmi àtàlápè ni ó promise wa gangan pé tá a bá fẹ́ ká béèrè a béèrè nǹkan tá a fẹ́ ó pe ẹnìkan ó pè wá bá wa
ó ní lágbájá wọ́n máa wá bá wa ní tọ́sídẹ̀ẹ́ tó máa ń ṣe gbá tó máa ń ṣàwò wọ́n máa fún wa lówó títí dè ní ni mò ń sọ fún yín àárí kọ́bọ̀ gbà o in vain iṣẹ́ yẹn kò ní lọ bẹ́ẹ̀ o òfófó ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀ alájọbí ní ìpayè kan tó bá ṣe bí gbogbo àwọn tí wọ́n bá wà nídìí ẹ̀ tá a fi rówó gbà tá a dẹ̀ ṣiṣẹ́ oṣù kan àtọ̀sẹ̀ mẹ́ta fún Tinubu àti Sanwó-Olú tá a fi rówó gbà yẹn gbogbo àwọn tó bá wà nídìí ẹ̀ wọn ò ní jèrè ìgbésí ayé wọn tó máa fi kú ẹ má jẹ́ ń ṣépè ń bí o torí afẹ́fẹ́ lè pé o kíbikíbi ló lọ o ẹ̀rọ ẹnu tiwa kì í lọ láìṣẹ́ o Ọlọ́run ló ní kẹ́ béèrè ọ̀rọ̀ yìí o bóyá yóò fi tu àwọn èèyàn tá a dárí ẹ̀ sọ yẹn lára ni ìkà pọ̀ nínú ènìyàn pọ̀ nínú ìkà. ṣé ẹ ṣúọ̀ bóyá wọ́n tiẹ̀ ti kówó fún àwọn bóyá àwọn adarí àbí tó ń ṣe adarí àwọn actors ní Yorùbá fíìmù ṣé ẹ ṣúọ̀ bóyá wọn ò kówó fún wọn tí ò dọ́dọ̀ yín. gbogbo àwọn èèyàn tó bá jẹ́ wọn kówó wa fún wọn wọn ò kó fún wa ayé wọn máa bàjẹ́ láàsìn wọn ò ní rí nǹkan kan gbéṣẹ́ ní ayé èmi mo sọ bẹ́ẹ̀ fún yín o tó bá dàbí rọ ẹ lọ quote mi wò when I say something is right like that. president náà ọ̀rọ̀ yìí lè déwájú wọn o a ṣiṣẹ́ fún wọn gan kọ́bọ̀ àrígbà o Sanwó-Olú Èkó a ṣiṣẹ́ fún wọn gan kọ́bọ̀ àrígbà o bá a ṣe ń lọ ilé bẹ́ẹ̀ la ṣe wálé o. Excuse me please ìyẹn ní ọ̀rọ̀ nù torí ìka pọ̀ nínú èèyàn pọ̀ nínú ìka. mo rántí ijọ́ náà ta lọ bá gómìnà wa His Excellency Sanwó-Olú ta lọ bá wọn níbẹ̀ wọ́n promise wa lówó àwọn ò mọ̀ bóyá àwọn tí wọ́n wá kó wa jọ wọ́n ti lọ gbowó yẹn. ẹ ṣàánú aráàlú ẹ jọ̀ọ́ nǹkan kan ebi ń pa aráàlú mọ̀ ìyà ń jẹ aráàlú ni àwa náà la dìbò fún yín pé kẹ́ lọ bẹ̀ ẹ má fìyà jẹ wá eléyìí tẹ́ fìyà jẹ wá tó ẹ ẹ̀rọ ọkàn ni bàbá o táyé pé ẹ̀rọ ọkàn ni ìyà ń jẹ aráàlú gan o mẹ̀kúnnù ń sọ́fà o ká tó san owó skul ti wọ́n bí òfò owó ilé ti wọ́n owó nẹ́pà ti wọ́n gbogbo nǹkan ló ti wọ́n bàbá ẹ̀gbọ́ ìdọ̀bálẹ̀ mi lélẹ̀ pé mò ń bẹ̀ yín ni gbogbo Nàìjíríà ló rán mi sí yín bàbá ẹ pé ká bẹ̀ yín pé kẹjọ kẹ síjú àánú wo Nàìjíríà àwọn tó ń fagbádá kówó Nàìjíríà jẹ ti pọ̀ jù wọ́n kàn ń kówó Nàìjíríà sínú agbádá ni ẹ ṣàánú ẹjọ àwọn olóyìnbùkù mi náà tó bá wọ́ọ̀dù títì fún wọn pé kán ṣe títì ọ̀hún nílò màtíríàsì gidi màtíríàsì wèrè náà máa lò náà ti ṣe títì ọdún kan màdẹ títì ń wú padà bàbá ẹ ṣàánú ẹ wo ìdọ̀bálẹ̀ mi lè ṣépè mọ́ o ṣépè mọ́ à ń bẹ̀yìn báyìí ni ìkọ́ tá a bá tún ṣépè jù ọ́ lè ní kọ́lọ́pàá máa wá wa kiri ìyá dẹ̀ ń jẹ wá a lè dákẹ́ mọ́ a lè mú mọ́ra mọ́ la ṣe ké gbàjarè àti ké gbàjarè báyìí ẹ ṣàánú ìyá ń jẹ wá wo ìdọ̀bálẹ̀ mi mo yí káàtó fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin sínétọ̀ wa ẹ̀yin gọ́vnà wa ẹ̀yin pírẹ́sídẹ́ǹtì wa ẹ jọ̀ọ́ ẹ̀yin lọ́balọ́ba ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mẹ̀kúnnù ìyá ń jẹ mẹ̀kúnnù o ó pọ̀ bí kan ju bí kan lọ o gbogbo akọ́la máa ṣògo ká tó jẹun o iṣẹ́ ọwọ́ àwọn mẹ̀kúnnù kò tó wọ́n jẹun mọ́ ẹ̀mọ̀ tó ń ta ráìsì ẹ̀mọ̀ tó ń tepo ẹ̀mọ̀ tó ń tòròrò gbogbo nǹkan tá à ń jẹ sẹ́nu pátápátá ló ti wọ́n ẹ ṣàánú mẹ̀kúnnù ẹ wo à ń bẹ̀ yín ni ẹ ṣáà rí pé mo dọ̀bálẹ̀ ni ẹ jọ nítorí Ọlọ́run ẹ ṣàánú mẹ̀kúnnù o mi ò ní wá yín tí bàbá o nǹkan kan o ẹ ṣàánú. ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà ǹjẹ́ arákùnrin tó ń dọ̀bálẹ̀ yẹn jọ òṣèré orí ìtàgé kò ń ṣe òṣèré orí ìtàgé o tá a bá ti ń bú àwọn òṣèré orí ìtàgé tí wọ́n dìbò àbí tí wọ́n campaign àwọn ìyá lọ́jà ń kọ́ àwọn bàbá lọ́jà ń kọ́ ṣé gbogbo wọn náà ni ó wá rọrùn fún báyìí àbí torí pé wọn ò lè jáde ẹlòmíì ti kú sára kò lẹ́nu àti sọ̀rọ̀ ìtìjú ò jẹ́ kẹlòmíì jáde láàrin ẹbí láàrin ọ̀rẹ́ torí òun ló tó kó wọn lọ dìbò ẹbí ta lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kọ́lọ́ ó ṣàánú wa ni Ọlọ́run nìkan ló lè ṣàánú orílẹ̀-èdè yìí ẹnu ìsìn lára fọ́kèémù alàgbà Wike mínísítà fẹ́tò fúlù Àbújá kì í ṣèròyìn mọ́ wípé gbogbo wa la gbọ́ pé ilẹ̀ ọ́ọ̀lù Bọ́lá bẹ́ẹ̀ Tinubu
conference center wọ́n ní wọ́n ti gbà á láti sìn sílẹ̀ di 2027 ẹjọ́ àwọn wo ló gbà á kí ni wọ́n fẹ́ fi ṣe káwa sọ pé yẹn ò kàn wá ṣùgbọ́n ó kàn wá gẹ́gẹ́ bí aráàlú tó rẹ́tọ̀ wa ní láti mọ tó ń lọ. wọ́n wá ní wọ́n fi 39 billion naira tún ṣe wọ́n ní allegedly ó jáde ní ìròyìn tó bá jẹ́ lóòótọ́ ni sàmà ẹjọ́ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ra lẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ra blọ́ọ̀kù wọ́n ṣẹ̀ṣẹ̀ ra cement ẹ wo 39 billion naira ẹ sí o èló ni 1 billion 1 million times 100 ní 1 billion o 1 million ẹyọ kan times 100 ní 1 billion tí èèyàn bá dẹ̀ rí 1 billion àbí tẹ́lómi bá rí 1 million láyé ayé rẹ̀ kò ní báyìí complain pé ìjọba kan ọ̀dà tó alàgbà Wike níbo là ń lọ o gbogbo ilé tẹ́ tún wó l'Àbújá àwọn ilẹ̀ tó wà ń bẹ̀ l'Àbújá ìròyìn kan tún jáde láti Yorùbá World Center nípa ọ̀rọ̀ ilẹ̀ Àbújá ẹ jẹ́ àjọgbọ́dì ẹ̀ ń bẹ̀ ká gbọ́ ká ẹ jẹ́ àjọ pé ká béèrè lọ́wọ́ ara wa pé ẹ̀yin olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ̀yin ṣe fún wa kí lẹ fẹ́ fojú wa rí ṣé ẹ fẹ́ kó lọ ọ̀run ni kí lẹ fẹ́ kó ọmọ mẹ̀kúnnù ọ̀dà ìṣẹ́jú kan mo fẹ́ kẹ́ ẹ fi gbọ́. ti kọ́ bá Wike àtọmọ ẹ̀ lọ́dọ̀ Tinubu àfi kí Ọlọ́run kó ọkùnrin tí wọ́n ń pè ní Nyesom Wike yíyọ o ìyẹn tó náà bá wà tí Ọlọ́run yóò fi lè yọ ni o àmọ́ ọ̀rọ̀ ń papà ti di afọ́kèému ẹnu kì í sìn lára ẹ̀ nígbà kan nígbà tí gbogbo èèyàn sì ń bú pé òun ló ń da ìpínlẹ̀ Rivers rú tó jẹ́ kí wọ́n yọ gómìnà ibẹ̀ Similaye Fubara tí àwọn míì ń bú pé òun ló ń da PDP rú tí kò jẹ́ kí ẹgbẹ́ náà ríbi dúró tó jẹ́ ìdúró kò sí ìbẹ̀rẹ̀ kò sí ni fáwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún bíi tẹni tó gbọ́dọ̀ mì nǹkan míì ti tún ṣẹlẹ̀ sí Wike o bóyá wọn wá fẹ́ kó bá a ní bóyá ó sì lóhun tó ṣe lórí ọ̀rọ̀ náà tí àṣírí ń tú síta ni ìwádìí ni yóò fi eléyìí hàn tó bá yá wọn ní Wike fún àwọn ọmọ ẹ̀ nílẹ̀ l'Àbújá ilẹ̀ náà kì í sì ṣe kékeré eléyìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ lásìkò tí òun Wike ń wó ilé onílé tó ń fẹ́ gba ilẹ̀ onílẹ̀ látàrí pé wọn ò níwèé tàbí pé wọn ò sanwó ilẹ̀ tó sì ń pariwo pé gbogbo ohun tó wà lọ́kàn òun báyìí ní láti fọ ìlú Àbújá mọ́ tó bá wá jẹ́ òun ni wọ́n ká mọ́ ibi tó ti ń fún àwọn ọmọ tiẹ̀ nílẹ̀ tó jẹ́ ajámọ́ ọmọ tirẹ̀ yìí fún lẹ́mú ọmọ tí odò ọ̀yà èkì mọ́lẹ̀ ló ń fọ̀rọ̀ ilẹ̀ Àbújá ṣe àṣepé wàhálà gidi ló fà sọ́run ara ẹ̀ nìyẹn o. àwọn oníròyìn ayélujára ni wọ́n kọ́kọ́ gbé e jáde pé Wike fún àwọn ọmọ ẹ̀ ní ilẹ̀ tó tó 2,000 sáré ní ìlú tí ilẹ̀ ti wọ́n gógó bí ojú nígbà táwọn onígègé àrá ṣírò iye tílẹ̀ náà kú sí wọ́n ní owó ẹ̀ lé ní bílíọ̀nù 3.5 owó dọ́là. ohun tó wá jẹ́ káwọn èèyàn gba ìròyìn náà gbọ́ ni pé ilẹ̀ náà ti ní ìwé àṣẹ ìjọba agbègbè Àbújá nígbà tó sì jẹ́ kò sẹ́ni méjì tí ó gbé irú ìwé tí wọ́n fọwọ́ síbẹ̀ jáde ju ìjọba lọ ìyẹn làwọn èèyàn kò ṣe jiyàn mọ́ wọ́n ní Wike ló fi ilẹ̀ náà fáwọn ọmọ ẹ̀ bó tilẹ̀ jẹ́ orúkọ iléeṣẹ́ kan ni wọ́n fi gbà á Duak Farms and Estate Limited níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ náà mú Wike lára ni pé iléeṣẹ́ Duak iléeṣẹ́ àwọn ìdílé ẹ̀ ni àwọn ni wọ́n ń pàṣẹ lóòótọ́ iṣẹ́ àgbẹ̀ ni wọ́n torí ẹ̀ gba ilẹ̀ náà àmọ́ àwọn èèyàn mọ̀ pé àrùmọ̀jẹ lásán ni wọ́n fìyẹn ṣe pé tó bá yá wọn yóò yí kinní náà padà sí nǹkan míì ni àmọ́ yàtọ̀ sí ìyẹn èyí tó ń jẹ́ kí àwọn èèyàn pariwo ni pé tí Wike bá fi irú ilẹ̀ báyìí fún ẹnikẹ́ni lásìkò yìí tó jẹ́ òun ló ń pàṣẹ ìlú Àbújá àgàgà tó tún wá jẹ́ iléeṣẹ́ orúkọ ọmọ ẹ̀ ìwà ìbàjẹ́ ni lóòótọ́. ẹ jọ̀ọ́ ìwà ìbàjẹ́ ni ọlọ́pàá wo ló fẹ́ mú Wike tó bá jẹ́ pé lóòótọ́ ló ṣẹlẹ̀ torí kágbà pé wọ́n hà lẹ́jẹ̀ gbogbo wa náà la dẹ̀ ti gbọ́ mi ò kì í fẹ́ kí fídíò gùn jù ni níbo ni ẹ̀rí ọkàn àwọn olóṣèlú wà conscience níbo ló wà ẹ jọ̀ọ́ níbo lẹ fi sí náà ẹ̀yin ẹbí bàbá wa Dáńtàtà ẹ ti mọ̀ pé olówó ni wọ́n ọlọ́rọ̀ ni wọ́n gbogbo ìrandíran wọn owó ni philanthropies ni wọ́n gbogbo àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ bàbá mọ̀ ti lọ
wọ́n mọ̀ ráyé wá wọ́n mọ̀ jáyé. Gbogbo àwọn tá a wá ń sọ yìí ní ìsìn ẹ̀yin olóṣèlú yìí ọ̀rọ̀ náà lẹ̀ ń kójọ báyìí o. Àfikún yọ bàbá dáńtàtà tó náà ti fẹ́ wọ 100 ọdún. Ṣùgbọ́n tí ó gbẹ̀yìn oníkálukú náà ni ẹ má jẹ́ ayé aṣiwèrè tó ń kọ́rọ̀ jọ. Bàbá wa MKO Abíọ́lá kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn. Àná lànà òní lòní ọ̀la ńkọ́ yọjọ́la. Ọ̀la gbogbo wa kì í ṣọ̀la tá à ń wò lóye kiri o. Ìgbẹ̀yìn ayé là ń pè lọ́la èèyàn tí ayé èèyàn bá ti tán ọ̀la ẹ̀ dénú. Èwo ni wọ́n wàá sì tì í. Kùmọ̀ tí kú fi ń pa mẹ̀kúnnù ni ó fi polówó. Wait for me, let me give you dollars, go and import good kí là ń pè Kùmọ̀. Kò sínú ọ̀rọ̀ kù. Bẹ́ẹ̀ mo máa ń sọ kinní kan bẹ́ẹ̀ gbọ́n bẹ́ẹ̀ kọ̀ bá a gbọ́n bá a kọ̀ a máa lọ́njọ́ kan ní kó pojú gbogbo wa dé. Àtẹni tí ó jogún àtẹni tó lógún àtẹni tẹ́ ẹ kó jọ nǹkan kan náà nínú ilẹ̀ ní ẹ lè sún sánmọ̀ kẹ́ ẹ lówó kẹ́ ẹ jó lórí ìlú jù bẹ́ẹ̀ lọ. Nígbà kan Maradona ń jẹ́ Maradona bó ṣe ń lọ sókè ló ń lọ sódò nínú aṣọ ológun. Maradona ò tí ì kú ó wà láyé ṣùgbọ́n ibi tí wọ́n wà ni wọ́n wà àfihàn wọn. Ọlọ́run ní ń jó wọn lọ́wọ́ Ọlọ́run ló sọ pé òun ń jọ́ lọ́hùn. Kò sẹ́ni tó máa lọ láì jìyà iṣẹ́ ẹ̀. Níbo ni conscience yín wà 39 billion ẹ̀ fi ń tó lu ẹ̀ tó fi ń tó họ́ọ̀lù ṣe. Tó bá mọ̀ di next tí wọ́n fẹ́ ṣe budget 2026 ẹ̀ mọ̀ tún kọ maintenance tẹ́ máa owó tẹ́ máa fi maintain ẹ̀. Ṣé kò yẹ káràlú mọ iye tán san èló lẹ ná báwo lẹ ṣe ná ṣé yẹn Nàìjíríà ṣó lè ṣẹlẹ̀. Wọ́n wá ní ilẹ̀ tí bàbá wa Wike gbà bàbá wa náà ni wọ́n kú tí ń bí òsà wọn kò sí ààrẹ àwọn làwọn ń jà ààrẹ. Ṣùgbọ́n alágbára o ẹ rọra ṣe ayé gbẹgẹ àjò láyé alágbára ò rọra ṣe ẹ mọ wáyé mọ yà ó wúwo ayé fẹ́lẹ́ bẹ́ẹ̀ ni kò ṣe é gbé ẹni wáyé mọ yà ó ìyẹn ajogun òfo ẹ máa rántí pé ilé ayé la báyé ilé ayé o là ó fayé sílẹ̀ sí bó fẹ́ bó fẹ́ wàá dẹni ìtàn lọ́jọ́ kan. Kábíyèsí Olódùmarè èmi ń lọ o. Bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì Jugba Master dúpẹ́ lọ́wọ́ yín ẹ máa bá wa subscribe kẹ́ẹ̀dẹ̀ máa bá wa thumb up lórí àwọn iṣẹ́ wa. Ìdùnnú àtayọ̀ kò ní tán lọ́ọ̀dẹ̀ yín. Gbogbo ẹ mọ̀ pé channels wa a ti sọ pé bó bá ṣe rí la máa wí bó bá ṣe rí la máa sọ. Analysis la wà fún àdẹ̀sí láti tako èèyàn kankan torí ẹni tó ṣe aburú lénìí ó lè ṣe dáadáa lọ́la ẹni tó ṣe dáadáa lénìí ó lè ṣe aburú lọ́la ọ̀tá ọdún mẹ́ta ò tó kàn lóògùn torí pé ó lè padà dèèyàn rí kọ́rẹ̀ ó wá padà dọ̀tá mọ́ni lọ́wọ́. Àwa ń gbà á ládùúrà pé kíjọba ẹ̀ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láìpẹ́ yìí kàn náà fọkàn sí kàn mọ̀ ṣe bí ẹni pé àwọn ọ̀gbọ́n táràlú ń sọ kíjọba ẹ̀ ó yí padà sí rere kémi àti kálíbà rẹ́rìn ayọ̀. Gbogbo àwọn bàbá ńlá wa tí wọ́n ti lọ tó kọ́lọ́n kó fọ̀run kẹ́wọ́n ẹ máa rántí o pé gbogbo wa náà lálọ́ ọbẹ̀ ń jọ́ kan o. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá àwa ò ní dálé apá kan káfíbì kan lẹ̀ o. Ṣeun Agboola lórúkọ tèmi Chief Puke wọ́nàánú lè gíwá Aláròyé ààrẹ àfìdíjagun ọ̀rọ̀ bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jugba Master Jùgbàjọ́ Pastor Skeleti Elele wò bí ẹ máa wọ̀tún ẹ máa wò sí kẹ́sì máa fura o wọn ò ní fẹ́ jẹ́ wá sí tutù àṣẹ.